choir kan ṣe practice. John adara fún wàrà ànúgbà ní sùúrù èmi mo ní kó o wá ọdẹ ti pẹ́ǹsìn. àwọn tí mo fẹ́ fi hàn ẹ́ èmi ò lè dúró mọ́ torí mò ń lọ síbì kan ó ti pẹ́ jù now ìyẹn aside ni àwọn akọrin ló kì í wá chọ́ọ̀chì mọ́ gbogbo tó ń ṣe ní chọ́ọ̀chì ó kì í wá ṣé o tí ì tó ní ìgbàlà náà àbí ó ní àwọn iṣẹ́ ìyanu kan tó o sì ń retí yàtọ̀ fún àwọn tó ti ń ṣẹlẹ̀ yìí mò ń bí ẹ̀. bọ̀dá kò rí bẹ́ẹ̀ mo ti change gbogbo ìwà tẹ́ òbí mò ń hù tẹ́lẹ̀ mo ti change ṣé mo pé instrumentalist ni mí bàbá mo ti church tí mo lọ káàkiri mo ti change even the last crusade tí mo lọ mo ti rí gbàlà ọkàn mo ti gbàlà ọkàn níbẹ̀. gbọ́ mi agbèrè ìjọ òun ló ń ṣe john kò gbóná kò tutù ni wọ́n ń pè wàá mọ̀ gbọ́ tí ìgbàsókè àwọn àyànfẹ́ bá dé kí ló fún ọ ní ìdánilójú pé ó bá wọn lọ ó ò lè bá wọn lọ. pẹ̀lú bó bẹ́ẹ̀ ni ó lè rí ìjọba ọ̀run wọ̀ pẹ̀lú bó ti ń ṣe yìí gbogbo ẹni mo fi sọ fún ẹ ibi tó lóò ti ń gba ayé jésù tó ọlọ́ọ̀gbà ọlọ́ọ̀bì kan ọgbà ìwọ tí mo mọ̀ instrumentalist tẹ́ ẹ bá ti dé programu ẹ ní jésù kankan tẹ́ ẹ gbà ń bẹ̀ tí wọ́n bá ti kọrin lẹ̀ báyìí tí wọ́n kọrin mọ́ tó ti ń ṣe prayer báyìí àbí tán náà ń wàásù ẹ ti jáde ta èmi ṣe fẹ́ mọ̀ pé orí jésù gbà ń bí tọ́ lọ kúnlẹ̀ jẹ́ kí n fi gbàlà yẹn náà ná. orúkọ jésù ayérayé ọlọ́run ìyanu ìránṣẹ́kùnrin olúwa gba ọkàn rẹ̀ là ní ìkẹyìn ọjọ́ jẹ́ kó bá ọ jọba ògo ni fọ́lọ́run lókè ọ̀run. John Adéọlá kí ló ń ṣe inú aṣọ funfun. èwo ń tí funfun. John John. ṣé o ti kú ni èmi sì wà láàyè. Adéọlá. Adé. Ibo ni fèrè ti dún. Ohunkóhun tí yóò dè mí lọ́nà iye mẹ́ta lọ́kàn bá mi mú kúrò. Ohunkóhun tí yóò dè mí lọ́nà iye mẹ́ta lọ́kàn bá mi mú kúrò. Ohunkóhun tí yóò dè mí lọ́nà iye mẹ́ta lọ́kàn bá mi mú kúrò. ṣé kí n ṣe àkókò ìgbàsókè náà rí John mi mọ̀ ẹni tó ní ìjà lánàá lọ́wọ́lọ́wọ́. tí yóò dè mí lọ́nà iye mẹ́ta lọ́kàn bá mi mú kúrò. Jésù gbà mí. Ohunkóhun tí yóò dè mí lọ́nà iye mẹ́ta lọ́kàn bá mi mú kúrò. Ohunkóhun tí yóò dè mí lọ́nà iye mẹ́ta lọ́kàn bá mi mú kúrò. irú ẹyẹ abàmì wo ni. dúró mẹ́ ọ̀yá mo pa láṣẹ fún ọ nípa ẹni tó rán mi tó fi àṣẹ fún mi lójoojúmọ́ lọ́sàn-án àti ní òru ọ̀yá bọ́ọ̀lẹ̀. mo wí bẹ́ẹ̀. ẹ ti dé ìránṣẹ́kùnrin tó a fi dí mi lọ́wọ́ tèmi ṣọ́ọ̀tì gbàgbé ni pé ìránṣẹ́ ò nílẹ̀ ni ọ́ bẹ́ẹ̀ sì rí àwa tá a dúró ìránṣẹ́ ò nílẹ̀ làwa náà èyí ti jẹ́ èyí ti ṣe mọ́dí lọ́wọ́ ṣẹ́ mi o luciferi ní ìsìn yóò ti mọ̀ bínú pé mo pẹ́ o.
ìwọ ọmọ kan ayé kejìlá wa ni ayé kejìlá wa àsìkò tí yín ti kọjá àsìkò tàwa àti Lúsífẹ́rì àwọn lanilé ayé kejì yìí o ó ti ń dọ̀pẹ́ ó nílẹ̀ ní ká tọwọ́ bọlé ayé ká ṣe rúdú yánmọ́ kọ́dà ọ̀rọ̀ púpọ̀. mọ̀ gbọ́ ìwọ ọmọ páwọn ọ̀run ń ṣọ̀fọ̀ lọ́wọ́ nítorí àwọn àyànfẹ́ tí wọn láǹfààní bá àwọn àyànfẹ́ ẹgbẹ́ wọn gòkè nítorí ìlàkọjá wọn nínú ayé nítorí ọ̀pọ̀ nǹkan tí wọ́n ṣe níkọ̀kọ̀ tó sì mú wàhálà gbangba wá fún wọn. wá gbọ́ ṣé torí ẹ̀ ní inú tiyín fi ń dùn ẹ̀yin ò mọ̀ pé ilé ayé tó dàrú yìí lọ́wọ́lọ́wọ́ ẹ̀yin ò mọ̀ wípé inú Olódùmarè ò dùn àwọn ọ̀run ń ṣọ̀fọ̀ lọ́wọ́ nítorí àwọn àyànfẹ́ tí ń bẹ nínú ayé. pẹ̀lú rẹ mọ́ àyànfẹ́ wo àwa ló nílẹ̀ sì fa okùn ayé ní lọ́wọ́ ọwọ́ à ń pawó Elédùmarè ǹbẹ́lẹ́dùmarè òun ló dá àwa ìránṣẹ́ kan ni à òun ló sì dá ìwọ ìránṣẹ́ kan nìwọ náà àsìkò iṣẹ́ tiẹ̀ ó ti kọjá àsìkò tàwa làwa wà yìí o èmi àti Lúsífẹ́rì wòmí àwọn ògínní tó fa apẹ́wu ẹyẹ ṣẹ̀ṣẹ̀ wa ó fẹ́ràn jẹrẹ àgbà ẹni tó bá wojú wa iná ló wò. wo ní ìṣọ̀fọ̀wé ìṣọ̀fọ̀ ẹ̀yin ọ̀run ẹ kú múra o àkú ọmọ tí a pọ̀ bí olórí ibú ẹ tún kúkú ni. o rí iṣẹ́ ọ̀dà tó bá wá rí bẹ́ẹ̀. ikú ò dá iṣẹ́ rẹ dúró lórí àwọn àyànfẹ́ o gbọ́dọ̀ pa wọ́n nígbọ̀n ìgbà tí wọn ò ti láǹfààní àti bá àwọn àyànfẹ́ gòkè ẹ jẹ́ kí wọ́n máa wà nínú ìpayín keke ṣùgbọ́n mo mọ̀ wípé aládé àlàáfíà ń padà bọ̀ láti wá fún àwọn àyànfẹ́ tó bá lè kọ́ ní ìfaradà lọ́wọ́ Sátánì àtàwọn ọmọ ogun rẹ̀ nítorí àkókò tó fún onídàájọ́ ayé láti gba ìjọba títí di ìgbà tí ọmọ aládé àlàáfíà yóò padà lọ síbẹ̀ sí àwọn àyànfẹ́ lẹ́yìn tó bá dé yóò sì mú wọn gòkè òkú èwe àti àgbà ó sì wà níwájú ìtẹ́ láti jẹ́jọ́ ohun tí wọ́n ṣe nínú ayé. ní báyìí ẹ̀yin tínú ilẹ̀ ẹ dìde ẹ̀yin tínú afẹ́fẹ́ ẹ dìde ẹ̀yin tẹ́ wà ní ìrìnkèrindò ayé ẹ dìde gbogbo ẹ dìde ẹ lọ́ọ̀rẹ́ máa fìyà jẹ àwọn tí ó jí àyànfẹ́ tí wọ́n gba òtítọ́ ṣùgbọ́n tí wọn ò lo òtítọ́ náà títí dídá ayé kejì pé inú ìpáyín kékeré yìí tí wọ́n wà títí ọmọ aládé àlàáfíà yóò fi padà wá ẹni bá wá lè ní faradà nínú wọn òun ni yóò láǹfààní àti bá a jọba nígbà náà. ẹ rántí pé a ti fìdí rẹ̀ múlẹ̀ nínú ìwé ìfihàn pé kò sí ohunkóhun tí yóò lọ láì níṣẹ́ nínú ọ̀rọ̀ rẹ̀ wákàtí náà dé báyìí. tí ó dè mí lọ́nà iye mẹ́ta lọ́kan bá mi mú kúrò. Ohunkóhun tí ó dè mí lọ́nà iye mẹ́ta lọ́kan bá mi mú kúrò. A ní ohunkóhun tí yóò dè mí lọ́nà iye mẹ́ta lọ́kan bá mi mú kúrò. Ohunkóhun tí yóò dè mí lọ́nà iye mẹ́ta lọ́kan bá mi mú kúrò. Ohunkóhun tí yóò dè mí lọ́nà iye mẹ́ta lọ́kan bá mi mú kúrò. Jésù gbàgbé alàgbà Pọ́ọ̀lù dúró mbẹ̀. Tí yóò dè mí tá lẹ́yìn lọ́nà iye àti pé mẹ́ta lọ́kan kí ló dé tó yẹ pé ojú mi ní bẹ lójú yín. Ẹ má bínú o ṣé ẹ̀yin náà bá àwọn àyànfẹ́ gòkè bíi tèmi ni. Wo bí ìwọ fúnra rẹ ò ń sá kíjokíjo sọdá abẹ ò ń sá sọ̀tún ò ń sá sósì ò ń pariwo Olódùmarè ò ń pariwo Jésù gbogbo nǹkan ló ń pariwo rẹ̀ nǹkan tí ò ní dá Ọlọ́run ìròpọ̀ mọ́ ìgbà tí àkókò tá a wà yìí àti irú ewu ńlá tí ń bẹ nínú ẹ̀.
ó tiẹ̀ tún sọ pé kí ló dé tí èmi náà bá àwọn àyànfẹ́ gòkè sóòrò pẹ̀lú kan náà lèmi rẹ ni mo mú àwọ̀ rẹ wá torí kó o lè gbà ní kó o lè gbàgbọ́ pé nítòótọ́ Olódùmarè ń bẹ nípa tiẹ̀ òun ló jẹ́ kí n mú àwọ̀ yìí wá gbọ́n ìwọ ọmọ bí àṣìṣe tiẹ̀ àdàpọ̀pà àìbìkítà olóògbé wa àǹfààní tó ní láti bá àwọn àyànfẹ́ gòkè kẹ́ ẹ sọ díẹ̀ kan nínú àṣìṣe rẹ̀. báwo ni pásọ pé. ṣé ìsọjí tí a fẹ́ ṣe yẹn sà mo fẹ́ kí a plan ẹ̀ gidi o ṣe pé gbogbo àwọn branches tó wà London yìí sà lápapọ̀ ṣe program. That's my plan èmi gan mo ń ṣiṣẹ́ lórí ẹ̀ gbogbo ẹ̀yin branches ẹ̀ pátá ló máa wá ṣe understand and you are one of those tó máa ṣe understand and the Lord will help us. Amen. Èmi àti Pastor Paul gan sọ̀rọ̀ pé in fact a gbọ́dọ̀ plan kìíní yẹn kó wẹ́ bí débi pé sà a tún jèrè àgùntàn kún àgùntàn Olúwa. Pastor Paul. Yes sir. Pastor Philip ẹ káàsán sir. Bless you sir. Ó tiẹ̀ dá. Yes sir. Bless you. Yes sir. It's a great pleasure pé wà níbí. Yes sir. Èmi mo ránṣẹ́ pé Pastor Paul. You can't believe. Pastor Paul lọ change orúkọ wọn orúkọ church wọn kúrò ní under mi ara tèmi ni Pastor Paul ti jáde. Bẹ́ẹ̀ni sir, everybody ni sir. Ẹ̀yin náà mọ̀. Everybody ni sir. tó wá yẹ ká gbọ́ pé Pastor Paul wá ń sọ pé òun lè dá dúró òun lè wà kò fẹ́ fi àṣẹ fún Orísun yìí mọ́ rárá. Is that okay? òun sọ fún mi sí pé òun ti kúrò lábẹ́ mi nìyẹn o. No. Tí ìbá ní ṣì ń gbọ́, in fact, mo trust Pastor Paul. Wọ́n jẹ́yàn tó dúró, in fact, wọ́n jẹ́yàn tó tún. Bẹ́ẹ̀ mọ̀ pé mi ò lè parọ́ fún yín. Ẹ má jẹ́rìí mi sá o. Why? Ẹ jẹ́rìí ara mi sá. Dádì ẹ̀yin lẹ ní kí n wá sá. Mi ìmọ̀ pẹ́ sì máa ṣàlàyé fún wọn lójú mi. Mo rò pé ẹ ti máa sọ fún wọn kó tó di pé mo dé ni sá. Mi ò mọ̀ pé màá wá bí mo bọ́. Message tó gbé mi wá sá. Dádì ẹ gbọ́ mi sá. Message tó gbé mi wá sá. Òun ni pé ẹ ní kí ló dé tá a fi change orúkọ ìjọ. Òun ló gbé mi wá sọ́dọ̀ yín o. Now, yes sir, Pastor Philip, ṣé kò yẹ ká change orúkọ ìjọ? Okay, ẹni ẹ̀yin lẹ dálẹ̀, fine, mi ò bínú. Ẹlẹ́yin lẹ dálẹ̀, ẹ̀yin lẹ fi mí síbẹ̀, okay, fine, òótọ́ ni. Látijọ́ tá a ti dá church yẹn lẹ̀, ẹbí wọ́n lè rè pé kí ni ipa wọn lórí branch náà. Okay, Reverend tẹ́yìn ń wò yìí, tá a bá pa owó rẹ̀, tá a bá pa ìdá mẹ́wàá, a máa gbé wá sọ́dọ̀ wọn. Kò sí nǹkan kan tó ń contribute sí ọ̀dọ̀ wa. Ẹ béèrè lọ́wọ́ Reverend nígbà tí church yẹn sí, ṣé wọ́n fún mi lówó ni? Owó mi ni mo fi ṣe, ṣé ń fún mi ní sálárì ni? Okay, Ọlọ́run máa sọ agbára Dọ̀tun, ṣé pépà ni Dọ̀tun máa jẹ? Ẹ béèrè lọ́wọ́ Reverend Olúwa ló ní kí n change orúkọ church yẹn. Mo struggle fún church yẹn now. As a matter of fact, ẹ wò mí sà, daddy, ẹ ní ìpè tiyín, mo ní ìpè tèmi. Pastor Paul! Ẹ má Pastor Paul mi. Pastor Philip, ẹ filẹ̀. Tí Lábá tí ń sọ pé òun fẹ́ gajo nílé lọ, a máa ń jẹ́ kó mọ̀ ni. Kí Pastor Paul máa sọ̀rọ̀ níwájú mi. Ẹni tó gbé ara mi ló ti dìde. Tí odò bá ti gbàgbé Orísun, ó ṣetán àti gbẹ. Mi ò lè parọ́, ó ṣetán àti gbẹ. Lẹ́sọ̀ nǹkan fọ́. Akẹ́yẹ ṣe Pastor Paul. Kò ń ṣe pé ẹ̀ṣẹ̀ ń gbọ́ bó ṣe ń sọ ẹ gbọ́. Ẹ filẹ̀. Mo ò lè bẹ̀ wọ́n, Reverend, ṣé mo lè máa lọ́n tèmi ẹ̀jọ̀? Ẹ filẹ̀. Ẹ filẹ̀. A máa sọ̀rọ̀ ifo. Thank you sir. Iṣẹ́ ìṣúre o. Reverend. Iṣẹ́ ìṣúre lè. Rárá, torí pé wọ́n fi ìyànjẹ bá mi lò. Wọn ò tọ́jú mi bí mo ṣe fẹ́, àti pé gan-an ìmọ̀tara ẹni lè tó ń bá wọn jà ilé mi ṣe bínú. Jésù ohun gbogbo tá a sọ sínú ìwé mímọ́ ṣèbí ìwọ náà kà kódà ó fi wàásù fáwọn ènìyàn. Àkókò náà ní tí yóò ṣẹ̀ kò sí ikú mọ́ láti pa ọ́. Tọ́ ọ bá ní ìfaradà pẹ̀lú wàhálà ìpayín kékeré ìdààmú àkókò yìí tó lè faradà títí àyànfẹ́ yóò fi padà wá mú àwọn àyànfẹ́ rẹ̀. Nígbà yìí ni ìwé mọ́ yóò ṣẹ fún ọ. Ṣùgbọ́n bí bẹ́ẹ̀ kọ́, ó ṣeé ṣe kí ìwọ náà gba àmì èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ kí wàhálà ńlá kó sì dé bá ọ kó o sì padà bára rẹ̀ nínú iná àjò òkú ayérayé. Ó di ìgbà kan náà Adẹ́dàá ló ní kí wọ́n bá ọ nítorí pé sísáré sókè sódò rẹ̀ òyì ọtó àti wàhálà tó wọnú rẹ̀ lójijì. Òun la Adẹ́dàá ti ní kí wọ́n ṣàlàyé fún ọ kó o lè fọkàn rẹ balẹ̀ wípé inú wàhálà ìlọ wà títí òkè ní. Kódà tó wá jẹ́ pé bẹ́ẹ̀ lórí tí èmi odidi oníwàásù tí n bá lè ṣubú nítorí ìbínú ọjọ́ kan a jẹ́ pé gbogbo ẹ̀yin oníwàásù pátápátá ẹ múra o nítorí
ẹni tó dúró kó dúró dáradára kó má bàa ṣubú. ẹ wo ẹ̀yin oníwàásù sẹ́yìn náà lọ sá ẹ bí ayé léèrè o ṣé ó bá àwọn àyànfẹ́ gòkè. aláàánú gbogbo ènìyàn o aláàánú gbogbo ènìyàn o aláàánú gbogbo ènìyàn o dá mi lóhùn mi. aláàánú láti ibò ọba láàánú ènìyàn aláàánú gbogbo ènìyàn dá mi lóhùn. bàbá fún gbogbo aláìní bàbá nílé ayé wá dá mi lóhùn mi. wá dá mi lóhùn ayọ̀ mi ọjọ́ ń lọ. ayé ti mọ̀ mí mórúkọ rẹ̀ ọlọ́run akiri sóre. dá mi lóhùn ayọ̀ o dá mi lóhùn ayọ̀ o jọ dá mi lóhùn ayọ̀ mi ní kíá. aláàánú gbogbo ènìyàn aláàánú wá ṣàánú ayé mi ọlọ́run gbogbo ènìyàn dá mi lóhùn o mọ́ mi ní ọ̀làwọ̀n. mùsùlùmí pé ọ́ kó dá wọn lóhùn ayọ̀ tí wọ́n ní aláwo aláwo kàlíbù ó dá wọn lóhùn o dá mi lóhùn mi. má gbàgbé mi ọlọ́run. gbogbo kìrìsìtẹ́nì ń pè ọ́ ó dá wọn lóhùn o ọlọ́run ní gbogbo orí òkè pátá náà ti ń pè ọ́ lójoojúmọ́ ó lójú tí wọ́n ọlọ́run wádé iṣẹ́ mi ládé kígbe mi nínú ayé kó má bàa dàbí pé ajá dá mi lóhùn o jàre. gbogbo aláwo pátá wọ́n ní òrìṣà tiwọn ìwọ nìkan lè mí mọ̀ dá mi lóhùn ayọ̀ mi sẹ́. ọba tó ní kí má máa jáwé kí má wá gbó dá mi lóhùn má máa dá mi dá ayé lásán. aláàánú gbogbo ènìyàn aláàánú. àwọn tó fẹ́ jẹ lára mi kọ̀ ọ́ dá mi lóhùn tó.